KAFTAN TV Yoruba ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín ètò wa Jeki Bibeli Soro, ètò tí ìjọ Kristi l'Ondo àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdánilẹ́kọ̀ọ́ tá a ní fún wa lónìí, ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa wa, aláàánú àtolóore ọ̀fẹ́ jùlọ ní adúpẹ́ fún ìwàláàyè yín tó dájú tó sì péye lórí ayé wa. Ògo ni forúkọ yín títí láéláé. Ọlọ́run wa, ẹ jọ̀ọ́ nínú àánú àtọlá ńlá kẹ́ ẹ bá wa sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni kẹ́ ẹ gbàkóso gbogbo lórúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa, àmín. Lẹ́ẹ̀kan sí a kí wa káàbọ̀ sí ètò yín ètò wa Jeki Bibeli Soro. A fi ọpẹ́, ìyìn, ògo, ọlá fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A dúpẹ́ torí pé Ọlọ́run wa ló ń tọ́jú wa, òun sì ló jẹ́ ó ṣeéṣe fún ìwọ àti mi láti jẹ́ alábàápín nínú ètò ìdálẹ́kọ̀ọ́ tòní. A dúpẹ́ fún ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ èyí tó di mímọ̀ tó sì fi ẹsẹ̀ rinlẹ̀ nínú ayé wa. A dá gbogbo ògo, ọlá, agbára àti ìyìn padà fún Ọlọ́run ẹlẹ́dàá wa. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe dé láti mú àwọn kókó ẹ̀kọ́ síwájú yín kí a jọ gbé wọn yẹ̀wò nínú ohun tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run. A tún ti dé pẹ̀lú kókó ẹ̀kọ́ mìíràn. Kókó ẹ̀kọ́ mìíràn tí a tún mú wá lónìí ó jẹ́ ìbéèrè èyí tí a ó fi Bíbélì dáhùn, nítorí ohun gbogbo tí Ọlọ́run fẹ́ ká mọ̀ ó láti fi pamọ́ sínú ọ̀rọ̀ Ọlọ́run fún wa. Kókó ìbéèrè ẹ̀kọ́ náà ni, ǹjẹ́ Jésù ń gbé májẹ̀mú tuntun kalẹ̀ bí? Ǹjẹ́ Jésù ń gbé májẹ̀mú tuntun kalẹ̀ bí? Ìbéèrè ni a sì fẹ́ fi Bíbélì dáhùn, nítorí Jésù sọ nínú ìwé Jòhánù orí ìkẹjọ nígbà tá a kíyèsí ẹsẹ̀ 22 32, ó ní ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sọ yín di òmìnira. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé kókó ẹ̀kọ́ tá a fẹ́ gbéyẹ̀wò ni pé ǹjẹ́ Jésù Kristi gbé májẹ̀mú tuntun kalẹ̀ bí? Ìbéèrè ni a sì fẹ́ fi Bíbélì dáhùn. Kó tó di pé a wọnú ẹ̀kọ́ náà lọ, a fẹ́ béèrè àwọn ìbéèrè kan tàbí òmíràn lọ́wọ́ wa tó nìkan ṣe pẹ̀lú ǹjẹ́ Jésù Kristi gbé májẹ̀mú tuntun kalẹ̀ bí? Ó ní pé ǹjẹ́ Jésù Kristi ṣé ó ti pa òfin àti ìlànà tí bẹ nínú òfin Mósè, ǹjẹ́ ó parun bí? Kí ni ìdí pàtàkì gan tí Jésù Kristi Olúwa fi wá sínú ayé yìí? Kí làwọn nǹkan wọn ní tí Bíbélì ti gbé kalẹ̀ nípa májẹ̀mú láéláé àti májẹ̀mú tuntun? Ǹjẹ́ bí Kristi ṣe wá tí ó kú tó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ǹjẹ́ májẹ̀mú ìṣáájú ǹjẹ́ ó sì ṣe pàtàkì? Ǹjẹ́ ìlànà ìsìn májẹ̀mú ìṣáájú ǹjẹ́ ó sì ṣe pàtàkì nínú ìlànà ìsìn májẹ̀mú tuntun bí? Àwọn ìbéèrè tí a fẹ́ dáhùn nìyí nínú kókó ẹ̀kọ́ tí a fẹ́ gbéyẹ̀wò, pé ǹjẹ́ Jésù gbé májẹ̀mú tuntun kalẹ̀ bí? Àwọn ìbéèrè tí a fẹ́ dáhùn nìyí. A lè tún rí kà pé ìwé Mátíù orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 17 ó kà báyìí pé ó ní Jésù Kristi sọ pé òun kò wá láti wá pa òfin rẹ́ tàbí àwọn wòlíì, òun kò wá láti wá parun bí kò ṣe láti wá múṣẹ. Kí ni ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ìwé Mátíù orí 5 ẹsẹ̀ 17? Kí ni ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí kọ́ wa gẹ́gẹ́ bí tó nìkan ṣe pẹ̀lú kókó ẹ̀kọ́ yìí pé ǹjẹ́ Jésù Kristi gbé májẹ̀mú tuntun kalẹ̀ bí? A fẹ́ wò wọ́n nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni Bíbélì sọ? Ẹ jẹ́ ká wo ohun tí Bíbélì wí, ká máa wò wọ́n ní
ẹyọ kọ̀ọ̀kan. Ìbéèrè yìí tó nìkan ṣe pẹ̀lú ẹ̀kọ́ tá a fẹ́ gbé òní pé ǹjẹ́ Jésù gbé májẹ̀mú tuntun kalẹ̀ bí? A fẹ́ wo ohun tí Jésù Kristi Olúwa wa fúnra ara rẹ̀ sọ nípa májẹ̀mú tuntun. Kí ló sọ nípa májẹ̀mú ìṣáájú? Kí la bá gẹ́gẹ́ bí ẹ̀kọ́ lọ́wọ́ àwọn àpọ́stélì rẹ̀? Kí làwọn àpọ́stélì rẹ̀ gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìlànà àti ẹ̀kọ́ fún wa lónìí? Àwọn kan wọ̀nyí ni tí a fẹ́ gbéyẹ̀wò nínú ọ̀rọ̀ Ọlọ́run yìí. Èkejì tọ́lọ́run tún fẹ́ ká mọ̀ ni pé Bíbélì ní tí ẹnikẹ́ni bá ń sọ̀rọ̀ kí ó máa sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Bí ẹnikẹ́ni bá ń ṣiṣẹ́ ìránṣẹ́ kó máa ṣe gẹ́gẹ́ bí agbára tá a fi fún. Ohunkóhun tá a bá ń sọ a gbọ́dọ̀ fẹsẹ̀ wa múlẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa, nítorí pé ohun gbogbo tá a nílò fún ìyè àti ìwà bí Ọlọ́run a ti fi hàn wá nínú ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ mímọ́ Olúwa. Jẹ́ ká lọ sínú Bíbélì. Kí ni Jésù Kristi fún ara rẹ̀ sọ nípa májẹ̀mú tuntun? Kí lẹ̀kọ́ tó gbé kalẹ̀ nípa májẹ̀mú tuntun? Ẹ ká ṣí Bíbélì wa, ìwé Mátíù orí 26 pàtàkì sí ẹsẹ̀ 18. Matthew 26:28 verse 28. Kí ni Bíbélì sọ? Ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ. À ń béèrè a fẹ́ fi Bíbélì dáhùn ìbéèrè yìí pé ǹjẹ́ Jésù ń gbé májẹ̀mú tuntun kalẹ̀ bí? A fẹ́ fi Bíbélì dáhùn. A sì fẹ́ wo ẹ̀kọ́ tí Jésù Olúwa wa kọ́ wa nípa májẹ̀mú tuntun. Ìwé Mátíù orí 26 26 ẹsẹ̀ 28. Kí ni Bíbélì sọ? Nítorí èyí ni ẹ̀jẹ̀ mi ti májẹ̀mú tuntun tí a ta sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. Níbí yìí ìwé Mátíù orí 26 26 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 28. Kristi ń gbé àsè kalẹ̀ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ kí wọ́n máa ṣe ní ìrántí òun. Níbi tó ti gbé àsè yìí kalẹ̀ ló wá ń fi ohun méjì ló ní kán máa ṣe nínú àsè tí a ń pè ní oúnjẹ alẹ́ Olúwa. Ohun àkọ́kọ́ òun ni àkàrà aláìwú, àwọn olóyìnbó á sọ pé unleavened bread, èyí tí ó dípò ara Kristi, ó dípò ara Kristi. Èkejì òun ni èso àjàrà, èyí tó dípò ẹ̀jẹ̀ rẹ̀. Ní ìgbà tó ń gbé àlàyé kalẹ̀ nípa ti èso àjàrà, òun ló wá ń sọ ní ẹsẹ̀ 28 akàtọ́ yìí pé nítorí èyí ni ẹ̀jẹ̀ mi ti májẹ̀mú titun tí a ta sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. A rí pé níbí yìí Jésù Kristi ti sọ̀rọ̀ nípa májẹ̀mú titun. Ó ti sọ̀rọ̀ nípa májẹ̀mú titun. Ó sì jẹ́ kí a mọ̀ pé nínú ọ̀rọ̀ Ọlọ́run pé ẹ̀jẹ̀ rẹ̀ òun ni a ta sílẹ̀ láti jẹ́ kí májẹ̀mú titun kó fi ẹsẹ̀ rinlẹ̀. Ẹ̀jẹ̀ rẹ̀ pàápàá a ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. So Jésù Kristi dá wa lẹ́kọ̀ọ́ nípa májẹ̀mú titun. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kristi ti dá wa lẹ́kọ̀ọ́ pé májẹ̀mú titun a ó gbé kalẹ̀, a ó sì gbé kalẹ̀ nípa ẹ̀jẹ̀ rẹ̀ tó ta sílẹ̀ tó dípò èso àjàrà tí a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ètò tí wọ́n ó máa ṣe ní ìrántí ikú àjíǹde rẹ̀ tí a pè ní oúnjẹ alẹ́ Olúwa tó gbé kalẹ̀ pé kí àwọn àpọ́sólì rẹ̀ kó máa ṣe ní ìrántí òun. Ó sọ̀rọ̀ nípa májẹ̀mú titun. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ṣe ń tẹ̀síwájú. Nígbà tá a tún kíyèsí ìwé Lúùkù orí 22 ó tún sọ bákan náà nípa ọ̀rọ̀ tí a ń pè ní májẹ̀mú titun. Ó gbé àlàyé kalẹ̀ nípa ọ̀tá ń pè ní májẹ̀mú titun. Ìwé Lúùkù orí 22 nígbà tí a kíyèsí ẹsẹ̀ 20 ẹgbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ lẹ́yìn oúnjẹ alẹ́ ó sì mú ago
ó wí pé ago yìí ni májẹ̀mú titun ní ẹ̀jẹ̀ mi tí a ta sílẹ̀ fún yín. Tẹ́ bá wo ìwé Mátíù orí 17 ẹsẹ̀ 22 àti ìwé Mátíù àti ìwé Lúùkù orí 22 nígbà tá kéèsì ẹsẹ̀ 20, àrípò ó ń sọ ó jẹ́ kí a mọ̀ pé Kristi sọ̀rọ̀ nípa májẹ̀mú titun, ó sì sọ̀rọ̀ nípa ẹ̀jẹ̀ rẹ̀ pé ẹ̀jẹ̀ rẹ̀ la ta sílẹ̀ láti fi májẹ̀mú titun lọ́lẹ̀. Ó sì ní nǹkan tó ń sọ nípa oúnjẹ alẹ́ Olúwa tí Kristi ní kí wọ́n máa ṣe ní ìrántí òun. So níbí yìí ní àwọn ẹsẹ̀ Bíbélì méjì yìí, ìwé Mátíù orí 26 ẹsẹ̀ 26 verse 28 àti ìwé Lúùkù orí 22 nígbà tá kéèsì ẹsẹ̀ 20, àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run méjì ó jẹ́ kí a mọ̀ pé Kristi fúnra rẹ̀ ó sọ̀rọ̀ nípa májẹ̀mú titun, pé nípa ẹ̀jẹ̀ rẹ̀ tóun yóò ta sílẹ̀ la ó fi gbé májẹ̀mú titun kalẹ̀. Ẹ̀jẹ̀ rẹ̀ yìí sì ń bẹ, ó sì wà fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. So a ti rí pé Jésù Kristi Olúwa wa ó dá wa lẹ́kọ̀ọ́, ó sì fi òye yé wa nípa májẹ̀mú titun, èyí tí a ó fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe ètùtù fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ gbogbo ìran ènìyàn. So Jésù kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa májẹ̀mú titun, ó sì jẹ́ kí a mọ̀ pé nípa ẹ̀jẹ̀ rẹ̀ la fi gbé májẹ̀mú titun la fi gbé kalẹ̀. So ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run méjì yìí ó fi hàn wá gbangba pé ikú Jésù Kristi jẹ́ ìpínlẹ̀ májẹ̀mú titun láàárín Ọlọ́run àti ìran ènìyàn. Ẹsẹ̀ Bíbélì méjì yìí, ìwé Mátíù orí 26 ẹsẹ̀ Mátíù 26 ẹsẹ̀ 28 àti ìwé Lúùkù orí 22 ẹsẹ̀ 20 ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ikú rẹ̀ jẹ́ ìpìlẹ̀ májẹ̀mú titun láàárín Ọlọ́run àti ènìyàn. Ìran ènìyàn gbọ́dọ̀ mọ eléyìí, gbogbo àwa tá a mọ Ọlọ́run gbọ́dọ̀ gba eléyìí, pé ikú rẹ̀ ó jẹ́ ìpìlẹ̀ májẹ̀mú titun láàárín Ọlọ́run àti ènìyàn. So yẹn fi kọ́ wa pé nípa ikú rẹ̀ tó kú lórí igi àgbélébù tó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ó gbé májẹ̀mú titun kalẹ̀, ó gbé májẹ̀mú titun kalẹ̀. Eléyìí ti fi ẹsẹ̀ wa múlẹ̀ pẹ̀lú àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run Bíbélì méjì tí a ti gbé yẹ̀wò, tí ó ti ẹnu Jésù Kristi Olúwa wa fúnra rẹ̀ jáde. Èkejì, àtòrípa a fẹ́ wo tí Bíbélì sọ, biblical evidence, a fẹ́ wo tí Bíbélì sọ nípa pé ìbéèrè pé ǹjẹ́ Jésù gbé májẹ̀mú titun kalẹ̀ bí? A sì ti rí pé Jésù Kristi fúnra rẹ̀ ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé nípa ikú rẹ̀ òun ní ìpìlẹ̀ májẹ̀mú titun láàárín Ọlọ́run àti ènìyàn. Eléyìí gbọ́dọ̀ yé wa, ó gbọ́dọ̀ yé wa. Èkejì ni pé a ti sọ àsọtẹ́lẹ̀ lábẹ́ májẹ̀mú láéláé pé a ó gbé májẹ̀mú titun kan kalẹ̀. Kí ni Ọlọ́run kọ́ wa nínú ìwé Jeremáyà nígbà tá kéèsì orí 21 31, ká kéèsì láti ẹsẹ̀ 21. A ti sọ àsọtẹ́lẹ̀ láti ẹnu wòlíì Jeremáyà pé ní ìgbà kan bọ̀ tọ́lọ́run yóò gbé májẹ̀mú tuntun kan kalẹ̀. Ẹ̀ka gbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ. Ìwé Jeremáyà orí 21 láti ẹsẹ̀ 21 sí 24. Kí ni Ọlọ́run sọ? Kí ni ọ̀rọ̀ Ọlọ́run wí? Ó ní wò ó, mò ń ka ìwé Jeremáyà orí 21 ẹsẹ̀ 21 sí 24. Jeremáyà 31 verse 31 to 34. Ó ní wò ó, ọjọ́ ń bọ̀ ni Olúwa wí, tí èmi yóò bá ilé Ísírẹ́lì àti ilé Júdà dá májẹ̀mú titun. Kì í ṣe bí májẹ̀mú náà tí èmi bá bàbá wọn dá ní ọjọ́ náà tí èmi fà wọ́n lọ́wọ́ láti mú wọn jáde láti ilẹ̀ Íjíbítì. Àwọn tí wọ́n dá májẹ̀mú mi, bí èmi tilẹ̀ jẹ́ alákòóso wọn síbẹ̀, ni Olúwa wí. Ṣùgbọ́n èyí ni májẹ̀mú tí èmi yóò bá ilé Ísírẹ́lì dá ní ọjọ́ wọn ni Olúwa wí. Èmi yóò fi òfin mi sí ẹnu wọn, èmi ó sì
kọ́ sí àyà wọn, èmi ó sì jẹ́ Ọlọ́run wọn, wọn ó sì jẹ́ ènìyàn mi. Wọn kì yóò sì kọ́ni mọ́ ẹnikẹ́ni ẹnìkejì rẹ̀ àti ẹ̀gbọ́n àbúrò rẹ̀ wípé mo Olúwa, nítorí pé gbogbo wọn ni yóò mọ̀ mí, láti ẹni kékeré wọn dé ẹni àgbà ńlá wọn, ni Olúwa wí. Nítorí èmi ó dárí àṣedédé wọn jì wọ́n, èmi kì yóò sì rántí ẹ̀ṣẹ̀ wọn mọ́. Ọlọ́run ti sàsọtẹ́lẹ̀ láti ẹnu wòlíì Jeremáyà pé òun yóò gbé májẹ̀mú tuntun kan kalẹ̀. Májẹ̀mú tuntun yìí òun ló wá fi ẹsẹ̀ ara rẹ̀ múlẹ̀, ó jẹ́ ìmúṣẹ nípasẹ̀ ohun tí Jésù Kristi wá ṣe fún wa. Májẹ̀mú tuntun yìí la gbé kalẹ̀ nípa pé Kristi ó kú àsìkò rẹ̀ ó sì jíǹde níjọ́ kẹta. Májẹ̀mú yìí la gbé kalẹ̀. A sì wá rí i pé gbogbo àwọn tọ́lọ́run lò láti kọ̀wé ìwé nípa májẹ̀mú tuntun, wọ́n fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Jésù Kristi òun ni ẹni tó mú ìlérí náà tàbí àsọtẹ́lẹ̀ náà ṣẹ. Jesus is the fulfilment of that prophecy. Jésù Kristi òun ló mú gbogbo àsọtẹ́lẹ̀ náà tí ìwé wòlíì Jeremáyà sọ nípa pé a ó gbé májẹ̀mú tuntun kan kalẹ̀. Àti pé Jésù Kristi ló wá múṣẹ. Ẹsẹ̀ Bíbélì fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Jésù Kristi òun ni alárinà májẹ̀mú titun, èyí tó dá lórí májẹ̀mú tàbí ìlérí tí ó dára jùlọ. Báwo la ṣe mọ eléyìí? Ẹ kà lọ sínú ìwé Hébérù orí 9 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 13 kí ni Bíbélì kọ wa. Ìwé Hébérù orí 9 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 13 kí ni Bíbélì sọ fún wa. Ẹ gbọ́ tọ́rọ̀ Ọlọ́run sọ. Ìwé Hébérù orí 9 ẹ wo ẹsẹ̀ 13. Ó ní èyí ni ó wí pé májẹ̀mú titun ó ti sọ ti ìṣáájú di asán, ṣùgbọ́n èyí tí ó ti di asán tí ó sì ń gbó ó múra láti di asán. Níbi ìyá rí pé pẹ̀lú àlàyé ọ̀rọ̀ Jésù Kristi Olúwa wa àti àsọtẹ́lẹ̀ tá a rí nínú ìwé Jeremáyà orí 29 ẹsẹ̀ 29 sí 24 àti gbogbo àwọn tí a kọ sílẹ̀ nípa pé Jésù Kristi ni ó mú gbogbo ìlérí tàbí àsọtẹ́lẹ̀ náà ṣẹ. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run fi ẹsẹ̀ wa múlẹ̀ pé nípa pé a ti gbé májẹ̀mú tuntun kalẹ̀, ó ti sọ májẹ̀mú ìṣáájú ó ti sọ di asán. Tọ́rọ̀ Ọlọ́run sọ nìyí. So ìbéèrè tá à ń béèrè ni pé ǹjẹ́ Jésù Kristi gbé májẹ̀mú tuntun kan kalẹ̀ bí? Ìdáhùn ni pé bẹ́ẹ̀ ni ìdáhùn nìyẹn. Ẹ ká tún wo àwọn ẹsẹ̀ Bíbélì tó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé àwọn àpọ́sítélì Kristi wọ́n kọ̀wé wọ́n sì fi ẹsẹ̀ wa múlẹ̀ pé àwọn ni Ọlọ́run fi ṣe oníwàásù tàbí ìránṣẹ́ májẹ̀mú titun. Kọ́ríńtì kejì orí 3 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 6 kí ni Bíbélì kọ wa. Kọ́ríńtì kejì orí 3 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 6 kí ni Bíbélì wí. Ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ. Kọ́ríńtì kejì orí 3 ẹsẹ̀ 6 ó ní ẹni tí ó mú wa tó bí ìránṣẹ́ májẹ̀mú titun kì í ṣe ti ìwé bí kò ṣe ti ẹ̀mí, nítorí ìwé a máa pani ṣùgbọ́n ẹ̀mí a máa sọ ní di ààyè. Tọ́rọ̀ Ọlọ́run sọ ni. Pọ́ọ̀lù àpọ́sítélì nínú ìwé Kọ́ríńtì kejì orí 3 ẹsẹ̀ 6 ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé òun àti àwọn àpọ́sítélì mìíràn àti àpọ́sítélì Kristi àti fi wọ́n ṣe ìránṣẹ́ májẹ̀mú titun, ministers of the new covenant. Nítorí nìyí nínú ọ̀rọ̀ Ọlọ́run, báwo bá gbé májẹ̀mú titun náà kalẹ̀, báwo la ṣe lè rí àwọn ìránṣẹ́ tí wọ́n máa jẹ́ ìránṣẹ́ májẹ̀mú titun? Ìyẹn fi hàn wá pé a ti gbé
májẹ̀mú titun kalẹ̀, a sì ti gbé àwọn àpọ́sítélì Jésù dìde gẹ́gẹ́ bí ìránṣẹ́ májẹ̀mú titun náà. Ohun tí ẹ sọ̀rọ̀ Ọlọ́run kan wà ní, kì í ṣe Paul nìkan la gbé dìde gẹ́gẹ́ bí ìránṣẹ́ májẹ̀mú titun, àwọn àpọ́sítélì yòókù pátá a gbé àwọn náà dìde gẹ́gẹ́ bí ìránṣẹ́ májẹ̀mú titun. Ohun tọ́rọ̀ Ọlọ́run kọ́ wa ní nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìta sọ ni pé ǹjẹ́ Jésù Kristi gbé májẹ̀mú titun kalẹ̀ bí? Ìdáhùn ni pé bẹ́ẹ̀ ni, nítorí pé Kristi fúnra ara rẹ̀ ó fẹnu ara rẹ̀ sọ pé ẹ̀jẹ̀ ohun tí a ta sílẹ̀ fún májẹ̀mú titun, ó fẹnu ara rẹ̀ sọ. A sì kà pé àsọtẹ́lẹ̀ ti sọ pé a ó gbé májẹ̀mú titun kan kalẹ̀. Àsọtẹ́lẹ̀ yìí sì wá sí ìmúṣẹ nínú ìwé Hébérù orí 9 ẹsẹ̀ 13 pé Kristi ní ìpìlẹ̀, òun ní ikú Kristi, òun ní ìpìlẹ̀ májẹ̀mú titun náà láàrin Ọlọ́run àti ìran ènìyàn. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ibi tá à ń lọ nìyí, à ń sọ fún wa pé a rí pé májẹ̀mú náà, a rí pé Kristi gbé kalẹ̀ nípa ikú rẹ̀, nípa ìrúbọ rẹ̀ èyí tí ó ṣe, kì í ṣe nípa ti ẹ̀jẹ̀ ènìyàn tàbí ẹ̀jẹ̀ ẹranko, bí kò ṣe nípa ẹ̀jẹ̀ rẹ̀ tó ta sílẹ̀. Ìwé Hébérù orí 10 ẹsẹ̀ 4 ó ní ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ àgùntàn kò lè mú ẹ̀ṣẹ̀ kúrò. Ẹ̀jẹ̀ rẹ̀ tí ó ta sílẹ̀, òun la fi gbé májẹ̀mú titun náà kalẹ̀ gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ tá a bá nínú májẹ̀mú láéláé nípa wòlíì Jeremáyà. Èkejì, a sọ fún wa pé a ní òfin yìí, a ó kọ òfin yìí sí ọkàn àwọn ènìyàn tí kìí ṣe tá a kọ sínú ìwé, kìí ṣe tá a gbélé Mósè lọ́wọ́. Irú májẹ̀mú yìí kìí ṣe irú májẹ̀mú tuntun, kìí ṣe tá a gbélé Mósè lọ́wọ́ tó gbé fún àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n kà. Ṣùgbọ́n májẹ̀mú tuntun yìí a ní a ó kọ sí ọkàn àwọn ènìyàn. Òtọ́rọ̀ Ọlọ́run sọ nìyí. Ìkẹta, a rí pé ìrúbọ yìí tí Jésù Kristi ṣe, òun ló mú ẹ̀ṣẹ̀ kúrò pátápátá. Ìrúbọ Jésù Kristi ló mú ẹ̀ṣẹ̀ kúrò pátápátá. Kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ? Ẹ kà lọ sí ìwé Hébérù orí 10 ká wo ẹsẹ̀ 14, ká wo ẹsẹ̀ 14, ká gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run kọ wá níbẹ̀. Hébérù orí 10 ẹsẹ̀ 14 sí 17, 16 and 17. Ó ní èyí ni májẹ̀mú tí èmi yóò bá wọn dá lẹ́yìn ọjọ́ wọn ni Olúwa wí, èmi yóò fi òfin mi sí wọn ní ọkàn, inú wọn pẹ̀lú ni èmi yóò kọ wọ́n sí. 17, ẹ̀ṣẹ̀ wọn àti àṣedédé wọn èmi kì yóò sì rántí mọ́. Ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ. Ẹ̀ṣẹ̀ tí àwọn èèyàn ń dá lábẹ́ májẹ̀mú láéláé, tí à ń fi ìrúbọ tá a fi ń bò ó mọ́lẹ̀, a sọ fún wa pé ìrúbọ Jésù Kristi òun ló kó gbogbo ẹ̀ṣẹ̀, ló mú gbogbo ẹ̀ṣẹ̀ náà kúrò. A sì wá rí pé àti Júù àtàwọn kèfèrí, a sọ fún wa pé wọ́n jẹ́ ọ̀kan nínú ìgbàlà Ọlọ́run tá a ṣe nípasẹ̀ Jésù Kristi. Ìbéèrè ni pé ǹjẹ́ Jésù Kristi gbé májẹ̀mú titun kalẹ̀ bí? Ìdáhùn ni pé bẹ́ẹ̀ ni. Kí wá la ti fẹ́ ṣe májẹ̀mú ìṣáájú? Kí l'Ọlọ́run sọ pé yóò ṣẹlẹ̀ sí májẹ̀mú ìṣáájú? Kí ni yóò ṣẹlẹ̀ sí òfin Mósè àti gbogbo ìlànà rẹ̀? Kí ni Ọlọ́run sọ? Ẹ ká padà sínú ìwé Hébérù yẹn orí 9 yẹn, ká wo ohun tí Ọlọ́run sọ fún wa pé yóò ṣẹlẹ̀ sí májẹ̀mú ìṣáájú. Ẹ gbọ́ o. Ẹ wo Hébérù orí 9 kí a kíyèsí láti ẹsẹ̀ 7 kí l'Ọlọ́run sọ. Ó ní nítorí pé ìbá ṣe pé májẹ̀mú ìṣáájú ni kò ní àbùkù, ǹjẹ́ a kì í bá ti wá àyè fún èkejì, nítorí tí ó rí àbùkù lára wọn. Ó wí pé kíyèsí ọjọ́ ń bọ̀ ní Olúwa wí, tèmi yóò bá ilé Ísírẹ́lì tàbí ilé Júdà já májẹ̀mú titun, kì í ṣe gẹ́gẹ́ bí májẹ̀mú tí mo bá bàbá wọn dá ní ọjọ́ náà tí èmi fà wọ́n lọ́wọ́ láti mú wọn jáde kúrò ní ilẹ̀ Íjíbítì, nítorí wọn kò dúró nínú májẹ̀mú mi, èmi kò sì kà wọ́n sí ní Olúwa wí. Nítorí èyí ni májẹ̀mú tí èmi yóò bá ilé Ísírẹ́lì dá lẹ́yìn ọjọ́ wọn ní Olúwa wí, èmi yóò fi òfin mi sí wọn nínú, èmi ó sì kọ wọ́n sí ọkàn wọn, èmi ó sì máa jẹ́ Ọlọ́run wọn, wọ́n sì máa jẹ́ ènìyàn fún mi. Nítorí olúkúlùkù ni kì yóò sì máa kọ́ ará ilé rẹ̀
àti olúkúlùkù arákùnrin rẹ̀ pé mo Olúwa, nítorí pé gbogbo wọn ni yóò sì mọ̀ mí láti kékeré dé àgbà. Ẹ wo ẹsẹ̀ 12, nítorí pé èmi ó ṣàánú fún àìṣòdodo wọn àti ẹ̀ṣẹ̀ wọn ni èmi ó ṣàánú fún àìṣòdodo wọn àti ẹ̀ṣẹ̀ wọn àti àìṣedédé wọn ni èmi kì yóò sì rántí mọ́. Ní èyí ni ó wí pé májẹ̀mú titun a ti sọ ti ìṣáájú di láéláé, èyí tí ó sì ti ń di láéláé ti ń gbó, ó sì múra láti di asán. Ọlọ́run ò bá wa lò mọ́ nípa ìlànà ẹ̀kọ́ òfin Mósè. Ó ń bá wa lò lónìí nípa ẹ̀kọ́ àti ìlànà Jésù Kristi ti gbé májẹ̀mú titun kalẹ̀. Májẹ̀mú titun lọ́lọ́run pè gbogbo ìran ènìyàn sí lónìí, májẹ̀mú Jésù. Ohun tí Kristi kọ́ wa nípa ìgbàlà Ọlọ́run a gbọ́dọ̀ tẹ̀lé, torí pé májẹ̀mú tọ́lọ́run bá gbogbo ìran ènìyàn lò lónìí nìyí. Ìlànà ìsìn mímọ́ sí Olúwa a gbọ́dọ̀ tẹ̀lé, torí pé májẹ̀mú tọ́lọ́run bá gbogbo ìran ènìyàn lò lónìí nìyí. Ẹ̀kọ́ tó nìkan ṣe pẹ̀lú ìgbàlà Ọlọ́run àti ètò ìjọ gbogbo rẹ̀ pátá láti rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ohun gbogbo tọ́lọ́run fẹ́ kí a mọ̀ nípa ìyè àti ìwà bí Ọlọ́run a ti fi hàn wá nípasẹ̀ àwọn ìránṣẹ́ májẹ̀mú titun náà tí í ṣe àwọn àpọ́sítélì Jésù Kristi Olúwa wa. Ohun gbogbo tọ́lọ́run fẹ́ ká ní nípa gbígbé ìgbé ayé àlàáfíà àti ìgbé ayé mímọ́ àti ìgbé ayé ìfẹ́ láti fi hàn wá nípasẹ̀ ìránṣẹ́ àwọn májẹ̀mú titun náà tàrí nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Jésù Kristi ti gbé májẹ̀mú titun kalẹ̀. Ìdáhùn ni pé bẹ́ẹ̀ ni, a ò sì sí lábẹ́ òfin Mósè tàbí ìlànà rẹ̀ tàbí ìlànà ìsìn tàbí ìlànà ẹ̀kọ́, a ò sí lábẹ́ rẹ̀ mọ́. Eléyìí gbọ́dọ̀ yé wa pẹ̀lú àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tá a ti gbé ka iwájú wa. Ẹ ká wá padà sínú ọ̀rọ̀ Ọlọ́run, ìwé Mátíù orí 5 ẹsẹ̀ 17 tí Kristi sọ pé èmi kò wá láti wá pa òfin àtàwọn wòlíì run, èmi kò wá láti wá parun bí kò ṣe láti wá múṣẹ. Kí ni Kristi ń kọ́ wa? A gbọ́dọ̀ mọ ohun tí Kristi ń kọ́ wa ní ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí, ó sì gbọ́dọ̀ yé wa dáradára. Ohun tí Kristi sọ fún wa ni pé gbogbo tí ìwé òfin kọ àti ìwé àwọn wòlíì kọ nípasẹ̀ òun ò wá láti wá pa wọ́n rẹ́ bí kò ṣe láti wá mú gbogbo rẹ̀ ṣẹ. Gbogbo àsọtẹ́lẹ̀ tàrí nínú ìwé òfin, ìwé 5 tí Mósè kọ, gbogbo ìwé àwọn wòlíì pátá, gbogbo tá a ti sọ nípasẹ̀ Kristi, òun kò wá láti wá pa wọ́n rẹ́ bí kò ṣe láti wá mú wọn ṣẹ. Ohun tí Kristi sọ nìyí. A sì wá rí i pé ní ìgbà tí Kristi jíǹde kúrò nínú òkú tán, ó mú gbogbo rẹ̀ ṣẹ. Ẹ ká wòwe Lúùkù orí 22, Luke 24, ká wò láti verse 44, ká gbọ́ ohun tí ọ̀rọ̀ mímọ́ Olúwa sọ. Ẹ gbọ́ o, ó ní ó sì wí fún wọn pé nǹkan wọ̀nyí ni ọ̀rọ̀ tí mo ti sọ fún yín nígbà tí èmi pẹ̀lú wà pẹ̀lú yín. A kò lè ṣaláì máa mú ohun gbogbo ṣẹ tí a ti kọ nínú òfin Mósè àti nínú ìwé àwọn wòlíì àti nínú sáàmù nípasẹ̀ mi. Gbogbo tá a sọ pátá nínú ìwé òfin, tá a sọ nínú ìwé àwọn wòlíì, tá a sọ nínú sáàmù nípasẹ̀ Kristi, òní Kristi wa mú ṣẹ, kò wá láti wá pa gbogbo ẹ̀rẹ̀. Ohun tá à ń sọ nìyí. Jésù ti gbé májẹ̀mú titun kalẹ̀. Májẹ̀mú titun la sì gbọ́dọ̀ wà lábẹ́ rẹ̀ lónìí tá a bá fẹ́ ṣèfẹ́ Ọlọ́run. Ọlọ́run dá wa lẹ́kọ̀ọ́ pé ká padà sínú májẹ̀mú láéláé. A sì rí ka nínú ìwé Gàlátíà orí 5 ẹsẹ̀ 4. Ó ní a ti yà yín kúrò lọ́dọ̀ Kristi, èyí tí fẹ́ ká dá yín láre nípa iṣẹ́ òfin, ẹ ti ṣubú kúrò nínú oore ọ̀fẹ́. Tá a bá fẹ́ yà wá kúrò lọ́dọ̀ Kristi, ká dó nínú ẹ̀kọ́ Kristi. Kristi sì tún kì wá nílọ̀ ní ìwé Jòhánù kejì 2 John verse 9. Ó ní ẹnikẹ́ni tó bá rí kọjá tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run. Ẹni tó bá dúró nínú ẹ̀kọ́, òun ni ó gba bàbá àti ọmọ. Eléyìí gbọ́dọ̀ yé wa, èyí ni wà nílé pé Jésù Kristi ti gbé májẹ̀mú titun kalẹ̀ fún gbogbo ìran ènìyàn lónìí. A sì gbọ́dọ̀ ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, a gbọ́dọ̀ ṣe gẹ́gẹ́ bí ìlànà Kristi, tó pé Kristi la gbọ́dọ̀ máa wò nínú ohun gbogbo. Òun la láṣẹ ohun gbogbo tó yẹ ká mọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ó sì ti fi ohun gbogbo tó yẹ ká mọ̀, ó ti fi hàn wá nínú ọ̀rọ̀ rẹ̀. Tiwa ni pé ká dúró nínú ìfẹ́ rẹ̀. Ó ti fi ètò ìgbàlà rẹ̀ hàn wá, ó ti fi ìjọ tirẹ̀ nìkan ṣoṣo hàn wá, ó ti fi ìlànà ìsìn hàn wá, ó ti fi ètò ẹ̀kọ́ ìgbàlà Ọlọ́run àti ẹ̀kọ́ ètò ìdarí Ọlọ́run, ó ti fi hàn wá. Tiwa ni pé ká dúró nínú ìgbàlà àti dáǹdè rẹ̀. Jésù Kristi ti gbé májẹ̀mú titun kalẹ̀ gẹ́gẹ́ bí ó ti fi ẹnu ara rẹ̀ sọ ní ìgbà tó fẹ́ lọ fi ara rẹ̀ lélẹ̀ fún ẹ̀ṣẹ̀ gbogbo aráyé.
gẹ́gẹ́ bí a tún ti sọ nípa àsọtẹ́lẹ̀, gẹ́gẹ́ bí a sì tún ti gbé kalẹ̀ nípasẹ̀ ẹ̀kọ́ àwọn àpọ́stélì, a rí pé májẹ̀mú yìí ó ní ìpilẹ̀ṣẹ̀ ìgbàgbọ́ wa nínú Kristi. So Ọlọ́run fẹ́ ká tún padà sínú òfin Mósè mọ́. Ọlọ́run fẹ́ ká dó nínú Kristi, ká dó nínú ọ̀rọ̀ rẹ̀. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù láti máa ṣèfẹ́ rẹ̀, láti dó nínú ìlànà rẹ̀, kí a lè mọ ohun tí ìfẹ́ Ọlọ́run já sí fún wa. Inú wa dùn, ayọ̀ wa kún fún ìdánilẹ́kọ̀ọ́ tòní. Tí ẹ bá ní ìbéèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. a tuntun nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run kó máa bá ọ gbé. Kristi ó ní ohun gbogbo nínú ohun gbogbo, ó ń láláṣẹ fún wa, wọn sì lágbọ́dọ̀ tẹríba fún. Ó sì ti gbé ìjọ rẹ̀ kalẹ̀, ìjọ náà lágbọ́dọ̀ wádìí. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Títà ó tún fèrè pàdé. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run kí ó máa bá wa gbé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹde. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun. KAFTAN TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.